olùfẹ́ Ìbíyẹmí Ìgbòho TV tẹ́ ń wò wá tẹ́ ń bá wa pín ètò wa ló kí wa pé lágbára lẹ́dùnmarè ojú tẹ̀ fi ń wo ojú náà ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà ò ní tì ọwọ́ tẹ̀ ń bá wa pín ètò wa tí fi ń lọ dáadáa ẹni fọ́nà gbọmọ sí ọ láti Èdùmàrè. Fídíò ìyá kan mo tún mú wá fún wa, mo fẹ́ kí a jọ farabalẹ̀ wo fídíò náà. Ìyá ìpè ẹ̀ ní ìyá Oòduà, ọmọ ẹgbẹ́ OPC ni. Mo fẹ́ kí a jọ gbọ́rọ̀ tó sọ sí olóyè torí tó bá ní ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dì àwọn tó ràn ìyá yìí wọn ò kìlọ̀ fún pé ibi tí ń lọ yẹn kọ́mọ̀dé bẹ́ẹ̀ ń pe olóyè Mọ́jàsọ́lá Àdìsá ọmọ Aládìkún ń pè ní aya assassin láìpẹ́ lájìnà mo lérò pé yóò gba ìwé láti ọ̀dọ̀ DSS. Ìgbà náà ni ó tó mọ̀ lọ́rùn pé nǹkan tó jó èèyàn bá rí lèèyàn sọ. Kí tó mọ̀ sọ̀rọ̀ lọ mo fẹ́ kí a jọ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó sọ dáadáa ṣẹ́ni gbọ́ ẹ ṣe ẹ máa bá wa. Ẹ kúrọ̀lẹ́ o, orúkọ mi ni Kẹ́hìndé Díyàolú, mo jẹ́ ìyá Oòduà abúlé Ẹ̀gbá Gani Adams. So gbogbo awuyewuye tó ń lọ lọ́tún tó ń lọ lósì àfẹ́ bá wọn dá sí tẹ́lẹ̀ tó dàbí ẹni pé ti Sunday Igboho yẹn ó ti ń pọ̀ jù. Ìgbà tẹ́mi mọ Sunday Igboho nílùú Ìbàdàn assassin ni o, wọ́n máa fún lówó kókó lọ pààyàn ni. Ìgbà tó lòun lọ sóko òun lọ ṣiṣẹ́ kan for 5 hours nǹkan kan fẹ́ lọ síbẹ̀ kò lọ síbi ọ̀dọ̀ àwọn bandits o, ẹgbẹ̀gbẹ́ oko tó wà ní Ìbàdàn níbi àdúgbò ẹ̀ ibẹ̀ ló lọ o. Kódà gan-an níbi tí mo rí dé ọmọ Fúlàní kan jẹ́ kó yẹ pé tó bá ti bí dáa òun máa fún ní owó mọ́tò tí ó bá lówó mọ́tò kó máa bọ̀ wá bá wọn, àwọn ò ní pa àwọn máa ná lálùkì ni pé olórí burúkú ni ó ń fẹnu já wáyà ni. Sunday Igboho ò lè ṣiṣẹ́ kankan, òun náà fẹ́ ní followers nǹkan tó ń ṣe. Bíbá Gani Adams Oòduà bàbá tiwa ni jagunjagun ni wọ́n, kò jagunjagun wọ́n ń ṣe illiterate because illiterate ni Sunday Igboho. Sọ́dọ̀ mi ti yé yín, gbogbo ẹnu tó ń jà yẹn ẹnu lásán ló ń jà torí pé kó lè bá di followers kó lè bá máa fi owó kó bá gbowó sápò ara ẹ̀ ni. Sunday Igboho kò lè ṣe nǹkan kan ẹlẹ́nu ni. Èmi tí mo jóbìnrin gan Sunday Igboho nínú post nínú Oòduà Sunday Igboho kò lè fèsì mi láti bá mi fà á. Ṣèbí ìgbà tí wọ́n wá gbé nígbà kan ní ilé ẹ̀ táwọn wá bàjá ní ilé ẹ̀ kó ṣe direct ìbọn bó ṣe máa ń direct ìbọn yẹn kó lọ yìnbọn wọn mú un. Nígbà tí wọ́n gbé lọ sí Kútọnú ṣèbó sunkún bí ọmọdé ni, nísìnyẹn ni ẹ̀ wá ń jambla sí bàbá ẹ̀. Ọ̀bọ ni Sunday Igboho, ọ̀bọ ni. So gbogbo àtó ń ṣe yẹn àwáwí ló ń ṣe. Ọ̀rọ̀ tèmi ò jù báyẹn lọ. Ọ̀kọ́ tó wà sọ ni wípé ìyá màá kọ́ sọ̀rọ̀ nǹkan báyìí fún yín pé ẹ máa mú wa kalẹ̀ o fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wípé olóyè aya assassin ni nígbà tí ẹ mọ̀ ní Ìbàdàn. Ẹ máa mú wa kalẹ̀ àwọn èèyàn tó pa lójú yín ẹ máa mú wa kalẹ̀ láti dáhùn sí i. Ṣé ti gbọ́ ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì ẹ dákun ṣé abiyamọ nìyá yìí ni àbí abiagba? Ẹ̀yin yẹn wa ẹ jẹ́ ká rí lábẹ́ comment. Ṣé abiyamọ nìyá yìí àbí abiagba? Tó àwa dá àwọn ìyá abiyamọ gidi mọ̀ tó jẹ́ pé wọn èé sí níbi kan tí ọ̀dà ibi kan tó dáa ni wọ́n ń wà. Àmọ́ ìyá eléyìí torí wípé ó fẹ́ lóyà sí Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń sọ nǹkan tí ojú yóò rí síta ó ń sọ nǹkan tí ojú yóò rí síta tí wọ́n tọ́wọ́ bá wà tẹ̀ ní ìsìn ìjẹ́ ààrẹ ó lè gbálẹ̀. Ẹni tó ń tẹ̀lé tó jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ náà wà ní kóòtù nípa ọ̀tún náà fẹnu kọ tó sọ sólóyè nípa kan tó jẹ́ náà rí tó sọ ọ̀rọ̀ tẹ̀ náà wà ní kóòtù. Ẹ fi ọ̀rọ̀ ga yín ẹ fi kọ́gbọ́n. Ìwọ náà tún jáde nísìnyí ó ń sọ wípé ńgbà tó ọmọ Ìgbòho nìbàdàn aya assassin ni wo wàá ké ìkàjẹ tí ọwọ́ bá bọ̀
pàáké ìkàjẹ tọ́wọ́ bá bọ̀ abẹ́ gbọ́ gbogbo ọ̀tọ̀ ń sọ ni àwọn eléyìí báyìí kò yẹ kó máa rí wọn láwùjọ àwọn eléyìí ṣe èèyàn gidi wọn ṣe abiyamọ gidi abiagba ni wọn ẹ̀yin náà ò bójú ẹ ṣe rí bójú ọ̀bọ ẹ má bínú ìyá mi o mi ò tó bu yín o tó ilẹ̀ bí wa o àmọ́ irú àwọn ìyá báyìí kò yẹ ká máa rí mọ́ àwọn èèyàn gidi irú àwọn obìnrin báyìí kò yẹ ká máa rí wọn mọ́ àárín àwọn obìnrin gidi torí àwọn obìnrin gidi wà àwọn eléyìí ṣe obìnrin gidi abiagba ni wọn kì í ṣe abiamọ torí tó bá jẹ́ abiamọ tòótọ́ ni nígbà tí ojú rẹ̀ ò fọ́ nígbà tí etí rẹ̀ ò di tó jẹ́ pé nígbà tí wọ́n ń jí àwọn èèyàn wa kó tí wọ́n ń pa àwọn ìran wa táwọn Fúlàní ṣe wọ́n bí ó ṣe wà ọ̀gá ẹ̀ tó ń di bẹ́ẹ̀ dín ní tó jẹ́ Gani Adamu Akuyeri ẹ dákun ìgbésẹ̀ wo ló gbé lórí àwọn nǹkan yẹn ìgbésẹ̀ wo ló gbé ìyá àárí ìgbésẹ̀ yẹn kan tó gbé ju kọ́ máa sọ̀rọ̀ lọ gbogbo microphone sẹ́nu kọ́ máa sọ̀rọ̀ lọ kí wàá ní àǹfààní oyè tó jẹ́ sẹ́yìn máa ń fìyàn joyè àwòdì kọ́ mọ̀ lè gbádìí ẹni ìyá ọ̀gá yín tí wọ́n fi joyè àwòdì tí ò lè gbádìí ẹ kí ló tẹ́ sọ̀rọ̀ sí i torí pé ẹ fẹ́ lóyè àti àbí kó lè bàa mọ̀ pé ẹ fẹ́ràn òun ẹ wá ń sọ̀rọ̀ sẹ́ni tó ń ṣe dáadáa fáwọn ọmọ kóòtù òjíire ẹ sọ̀rọ̀ sí ẹni tó jẹ́ pé bí àwọn Fúlàní ṣe ń pa wá bí wọ́n ti ń jí wá gbé inú rẹ̀ ò dùn ló fi ń jáde láti rí i pé òun dìfẹ́ǹdì wa òun gbà wá lọ́wọ́ àwọn Fúlàní tó ń pa wá àmọ́ ọ̀gá yín tí wọ́n fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adamu Akuyeri kọ́mọdídé ojú ọmọ fọ́ etí ọmọ dì òun náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ nǹkan táwọn Fúlàní fojú àwọn ọmọ Yorùbá rí kọ́mọdídé láti jà fún wa ẹ ń pariwo pé ẹni ọmọ ogun lọ́tún ẹni ọmọ ogun lósì kí wàá ní àǹfààní ọmọ ogun tẹ́ ẹ ní táwọn náà tó yẹ pé ọpọlọ táwọn náà ti lọ wọn ò ronú wọn kàn pé alọ́mọ ẹgbẹ́ OPC ní àwọn Fúlàní sì ń pa wá wọn fọwọ́ lẹ́rán wọn ń wò ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ kí ìjọba kó pàṣẹ fún yín sáwọn Fúlàní tó ń pa wá yìí ṣé ìjọba ló pàṣẹ fún wọn kó tó máa pa wá kó tó máa jí wa gbé ni ẹ̀yìn yẹn wa àníṣe àwọn Fúlàní tó ń jí wa gbé yìí tí wọ́n ń pa wá yìí ṣé ìjọba ló pàṣẹ fún wọn kó tó máa jí wa gbé kó tó máa pa wá ni ṣé mọ̀ pé ọ̀gá yín yìí gangan ni ò ní nǹkan ṣe òun gangan ni ò ní nǹkan ṣe ẹ wá fi ayín wí àwọn àrà tó jẹ wá lọ lóòótọ́ gbogbo àwọn tẹ́ ẹ dákọ olóṣèlú ni wọ́n ló fà lẹ́yìn náà dídí olóṣèlú torí olóṣèlú rán lẹ́yìn náà ẹ wá ń pẹ nìkan lólóṣèlú ẹni tẹ́ ẹ ti ń pe lólóṣèlú yìí ọ fẹ́ràn rẹ̀ ó dìde fún rẹ̀ kò fẹ́ káwọn Fúlàní ọ pa ẹran tòun tán ló fi dìde kàkà kẹ́ ẹ sọ́pọ̀ọ̀tì ẹ wá ń jáde lọ́tún ẹ̀ ń jáde lọ́sì ẹ̀ ń kọ́ńdẹ̀mọ̀ rẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ kùnbàkùngbè sí i ìwọ ìyá ìtọ́ jáde yìí èyí ṣe abiyamọ o èyí kì í ṣe abiyamọ abiagba ni ọ gbogbo ọ̀tọ̀ òsì sọ yìí máa mú wa kalẹ̀ nǹkan tí ojú ẹ̀ bá rí lórí ọ̀tọ̀ sọ yìí wàá fara mọ́ kódà àwọn ọmọ tó bí tí àsìkò bá tó wọ́n sọ pé àwọn ọmọ rí mọ́ wọ́n sọ pé àwọn ọmọ rí tí àsìkò ìyà bá tó bá bọ̀ ọ́ tó pé Àbújá ni wọ́n gbé ọ lọ wọn ò gbé ọ síbi tó wà yẹn ìgbà wà tó mọ̀ pé ìwọ̀n balẹ̀ yẹn máa ń sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ tí èèyàn bá ní ẹ̀rí àrídájú lèèyàn máa ń sọ ta ọ̀rọ̀ tí èèyàn bá ti ní àrídájú tó yẹ pé ọkàn fẹ́ àràbù fẹ́ntàn ni wọn ò bọ̀lọ̀ sọ ta ọ̀rọ̀ tó sọ yìí ọ̀tọ̀ lágbára ni o òun polóyè ní aya assassin sọ́ọ̀mọ̀ túmọ̀ ẹ̀ ní defamation of character òun ni wọ́n ń pè é
wàá sì bójú balẹ̀ ẹjọ́ fún nǹkan tó sọ yìí wàá sí kí ni wàá bójú balẹ̀ ẹjọ́ fún ọ̀rọ̀ tó sọ ìyá kí ló dé tẹ̀yìn ọmọ Yorùbá kan ẹ̀yà olórí ibú náà bẹ́ẹ̀ náà ni ẹnìkan ìyá kan náà pè é níyà ó ń sọ pé ìpè awolẹ̀ ń jà kí ló tà Yorùbá tá a máa ń sọ̀rọ̀ síra wa ẹ̀yin gẹ́gẹ́ ni ìpè awolẹ̀ ń jà ìpè awolẹ̀ ò jà wa àwa dúró tán fún wọn wa àmẹ́yìn olórí ibú tẹ̀ ń tako iṣẹ́ dáadáa tí olóyè ń ṣe ẹ̀yin gẹ́gẹ́ ni ìpè awolẹ̀ ń jà ẹ̀yin àti Gani Adamu olórí yín Aríkúyẹrí ẹ̀yin gẹ́gẹ́ ni ìpè awolẹ̀ ń jà torí pé ọmọ àlè àárín wa lẹ jẹ́ ẹ kì í sọmọ ọkọ ọmọ àlè àárín wa òun lẹ jẹ́ torí irú ẹ̀yin táwọn Fúlàní báyà yín sùn tí wọ́n bí irú yín lẹ́yìn ẹ kàn ń sọ èdè Yorùbá lẹ́nu ni ẹ kì í sọmọ Yorùbá torí tó bá kọ ọmọ Yorùbá ni ẹ ní máa jáde ká ẹ máa bẹnu àtẹ́lu iṣẹ́ gidi dáadáa tí olóyè Mọ́yàtọ́lá ń ṣe ẹ̀yin náà lẹ́tọ́ pé tẹ́ ẹ bá lójú ogun èyí mú kámẹ́rà dání àwọn sọ́jà tí wọ́n lọ gba àwọn ọmọ wa lẹ̀ ẹ bèèrè lọ́wọ́ tí wọ́n mú kámẹ́rà dání ogun Iran àti Israel àti Amẹ́ríkà ṣé àrí fídíò ṣé tí wọ́n bá ṣe fídíò gbogbo nǹkan tí ń lọ tí wọ́n fi bára wọn jà sáàmù rí ni alẹ́ ẹ̀gọ́ ẹ̀gọ́ gidi gan ni ẹ ponú gan ṣé àwọn bàbá wa tó jagun láyé jọ̀hún ṣé kámẹ́rà ti wà ń gbà náà ṣé fóònù ti wà ń gbà náà tó bá dé pé fóònù bá wà láyé tiwọn ni gbogbo ogun tí wọ́n jà fídíò ẹ àmọ́ rí fídíò ẹ ní bẹ́ẹ̀ ni àmọ́ rí fídíò ẹ sẹ́ẹ̀mọ̀ ẹgbẹ́ ayé tàwa ní ìsìn ó ti da ayé social media ní àti wà sífi láì ju tàtẹ̀yìn wá lọ ló fi já sí pé gbogbo ohun tá a bá ń ṣe tí olóyè dùn bá rí wa ẹ̀ẹ́dẹ́ká táwọn ẹ̀ náà rí wa torí tó bá di ọ̀rọ̀ wọ́n mọ̀ pé fídíò tó ṣe yìí àwọn kan bàbá la rí inú fídíò ẹ̀ kò jẹ́ pé ẹ̀yin náà lẹ́dùnmọ̀ bẹnu àtẹ́lù ló fà á níbà olóyè Mọ́jàsọ́lá ọgbọ́n tẹ́lẹ̀dùmarè fún wọn olófin ṣiṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ẹ̀yin tẹ̀ wá ń pa wípé ẹ̀ tẹ̀ bá ń lo ogun èyí mú kámẹ́rà dání àníṣe à ń béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ ká rí ogun tí ọ̀gá yín Gani Adamu tó jà tẹ̀ fi ń sọ wípé ó jagun fúnlẹ̀ Yorùbá ipò ogun tó jà ó fẹ́ tó 6 àbí 7 ẹ jẹ́ ká rí 3 nínú ogun tó jà ẹ jẹ́ ká rí fídíò ẹ̀ tẹ̀ fẹ́ ká mọ̀ pọ́nlé ká mọ̀ gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ ká rí 3 náà ogun tó jà ẹ bá dákọ̀ ẹ̀ àdúró dè sí sẹ́ni gbọ́ ẹyẹ wíwò tòwótòwótòwótò mọ́ ogun tó ga yín jà Gani Adamu Aríkúyẹrí ẹ jẹ́ ká rí ẹ dákọ̀ ẹ̀ fún wa tí ó bá àwọn jagunjalu mi ni àbó wà lára àwọn tó jagun Òṣogbo tó fi lé Fúlàní lọ ogun ogan ló jà ẹ jẹ́ ká rí i àní ẹyẹ ìsọ̀tọ̀kùsọ̀ ọmọ Gani Adamu kò jáwé kan fún ìran Yorùbá kò jáwé kan fún ìran Yorùbá àwọn ẹsẹ̀ tó ṣe ní pé ká máa mú àwọn cortis ká máa mú wọn ládùúgbò àbí àwọn bàdó ó bá wọn jà ní Èkó ṣé báwọn ogun tó jà nìyẹn ṣé ogun Yorùbá wà nìyẹn abẹ́ǹkì ẹ̀ ń tanra yín ayé bó ti bàjẹ́ ogun bàdó tó gba àwọn bàdó ń dá àwọn ẹ̀ láàmú ní Èkó tó gbé ó ti bá wọn ọlọ́pàá mú àwọn bàdó ó túmọ̀ sí pé ó jagun fún Yorùbá nìyẹn ayé wo máa bàjẹ́ ni ẹ̀yàn kíran ogun tẹ́ ẹ kẹ́ ẹ jà ní àwọn Fúlàní ń pa wá wọ́n ń jí wa gbé ogun tẹ́ ẹ kó jà ogun rẹ tẹ́ ẹ kó jà lélẹ́yìí ó wá ń dòdò àbúfọ àwọn ìjọba kan sẹ́yìn pé ọ̀gá yín ojo ìyẹn ni ojo Gani ojo ni Gani ojo Aríkúyẹrí ṣiṣẹ woman obìnrin ni ọ̀bọ obìnrin ni ẹdẹrẹtẹ kẹ ẹ bá ọpọlọ yín sọ̀rọ̀ kẹ ẹ ti bá ọ̀gá yín sọ̀rọ̀ kó ṣe nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ tí ò bá ṣe nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ ohun tójú ẹ̀ rí náà ni ó mọ̀ rí yẹn gbogbo àwọn àbútẹ́ rà fún olóyè Mọ́jàsọ́lá gbogbo ọmọ Yorùbá la fẹ́ràn ẹ bá sọ nǹkan tó yẹ ẹ bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó wù ẹ bá sọ sí la a nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ torí pé gbogbo aláfojú rí nǹkan tó ń ṣe fún wa gbogbo aláfojú rí ìjà tó ń jà fún wa ọ̀gá yìí ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ yé sí lára mọ́ ìlara ò pé gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń jáde tẹ̀ wà ní ẹgbẹ́ OPC tẹ̀ ń sọ̀rọ̀ kùgbàkùngbè sí olóyè Mọ́jàsọ́lá àtúbọ̀tán yóò ní í dáa àtúbọ̀tán gbẹ́ngbẹ́tàn ò ní í dáa
àtúbọ̀tán yóò ní dáa. irú ẹkùn kò ṣe fi lé ajá lọ́wọ́, ajá tó bá dán wò yóò fi ẹ̀jẹ̀ wẹ̀ ni. àníṣe irú ẹkùn eléyìí has come to stay, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i. àsìkò tí ń ti lẹ̀ ẹ lọ sẹ́ńpẹ́. àsìkò tá ọ̀gá yín ó ti lẹ̀ Gani Adamu Aríkúyẹrí, àsìkò ẹ̀ ó ti lọ. níwẹ̀rà láwàyé, níwẹ̀rà irú ẹkùn security network òun la wà yìí. ẹ lọ ṣe gbàgbéjẹ mọ́wọ́, ẹ lè bí ní orí Ìgbòho ṣàmọ́, ẹ yé bí ní orí ẹ̀ mọ́. ṣé ẹ ti gbọ́? ẹ ti gbọ́, ẹ yé bí ní orí ẹ̀ mọ́. ẹ lógun lẹ́kọ̀ọ́, ẹlẹ́lógun nìbàdàn, tí jagunjagun inú ilé yín lẹ́yìn, tógun jẹ́ lùdò tó jọ pa ayò lọ́dọ̀ yín, tógun jáwàdà tó kọ kọ́mẹ́dì lójú yín. irọ́ ni ogun eje kọ́mẹ́dì. gbogbo àmọ́ pé Ìgbòho ṣà ọmọ aládìkún, ọmọ ládéládéládé, ó ní Aláàfin ọ̀ládé, adé aládìkún la gbà fáláàfin, ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún. jagunjagun ni kì í ṣe janujanu, ọ̀gá ẹ̀ gangan ni janujanu. tọ́fí mọ̀ pé ẹ̀ ní jagunjagun láì mọ̀ yí pé janujanu ni. Ìgbòho ṣà olùdásílẹ̀ ìwé ẹkùn security network kò ṣe fi lé ajá lọ́wọ́, òun gangan ni jagunjagun ilẹ̀ Yorùbá, akọni Oòduà ni. Ìgbòho sẹ́dá kíkanjú actor ni, gbogbo bóòsì yanufamu mọ́ ń yọ ni. bí ilé bá dá ó tó ọkùnrin mà ní, bí ilé òdú dá ó tó gbangba sùn lọ́ọ̀yẹ, ipa pọlọpọlọ má rí pé ọkùnrin ogun. ẹ lógun ní Èkó, ẹ lógun lẹ́kọ̀ọ́, ẹlẹ́lógun ní Ìbàdàn, ṣé jagunjagun nílé yín lẹ́yìn, tógun jẹ́ lùdò tó jọ pa ayò lọ́dọ̀ yín, tógun jáwàdà tó jọ kọ́mẹ́dì lójú yín. kọ́mẹ́dì kọ́ o, kọ́mẹ́dì kọ́. ẹ̀yin yẹn mi tẹ̀ ń wò mí tẹ̀ ń gbọ́ mi, bí tá parí ètò wa ti lélẹ̀, ẹ bá wa pín kọ́ lọ dáadáa, kọ́ lọ kàn yá ẹ̀ la èso rẹ̀ la fún yẹn, kó sì mọ́ mú wa kalẹ̀, kọ́ mọ́ mú wa kalẹ̀ láti fi ẹ̀rí ọ̀rọ̀ tó sọ yìí, láti fi ẹ̀rí náà ràn wá tó bá dé ọ̀dọ̀ DSS. sẹ́yìn gbọ́ ẹsẹ̀ gan ni àníjù báyìí náà lọ. God bless you. ilẹ̀ Yorùbá yóò gbé gbogbo wa, àwọn ọ̀dàlẹ̀ nìkan ni kò ní gbé láṣẹ Èdùmàrè.